gbogbo ọmọ kóòtù òjìrè jákèjádò àgbáláyé ẹ̀yin ènìyàn mi fídíò tí mo mú wá fún yín lónìí fídíò tó gbomi lójú ni ẹ̀yin olólùfẹ́ mi nílé àti lókè òkun ṣé bá ṣe máa wò rèé tí ẹ̀mí àwọn ènìyàn máa sọnù lójoojúmọ́ yálà látọwọ́ olóṣèlú yálà látọwọ́ Boko Haram tí wọ́n kó lé wa lórí àbí láàrin ọmọ Yorùbá sí Yorùbá ṣé bá ṣe máa wò rèé tí ẹ̀mí á máa sọnù bí eléyìí tí àwọn alágbára máa fi ọwọ́ ọlá gbá wa lójú bí eléyìí lọ ẹ̀yin ènìyàn mi gẹ́gẹ́ bí mo ṣe sọ fídíò eléyìí tí mo mú wá lónìí fídíò tó gbomi lójú ni tó ṣe ni ní kàyéfì pé ǹjẹ́ irú eléyìí ó yẹ kó lè ṣẹlẹ̀ ní ilẹ̀ bàbá wa ilẹ̀ Odùduwà wọ́n kàn ń tẹ Yorùbá lójú báṣubàṣu bó ṣe wù wọ́n ni ẹ̀yin ènìyàn mi ní kí ni mo rí fídíò tí mo fẹ́ mú wá yìí ni mo ti gbé ń sọ gbogbo nǹkan wọ̀nyí o látàrí ohun tó ṣẹlẹ̀ nínú ẹ̀ arákùnrin kan ni wọ́n pè ní Akeem Àríyọrí wọ́n ní ìlú Nasarawa ni arákùnrin yìí wà láwọn gbogbo àsìkò tí wọ́n ń gbàwẹ̀ lọ́wọ́ gbogbo ìgbà tí wọ́n ṣe ìtúnu àwẹ̀ tí wọ́n ṣe iléyá àbí bẹ́ẹ̀ ni pé Nasarawa ni arákùnrin yìí wà wọ́n ní ṣàdédé ni arákùnrin yìí dé ní ìjẹta yìí tó wo àdúgbò kan ṣoṣoṣo nílùú Owódé ní agbègbè kan tó súnmọ́ ìlú Ìkòròdú wọ́n ní mọ́tò spare part ní eré àbẹ̀yẹn yìí tẹ́ bá dábẹ̀ mọ́ wọ́n ló wí agbègbè yìí ó ní gbogbo ilé tí wọ́n kọ́ síbẹ̀ pé òun fẹ́ wó nítorí pé ilẹ̀ òun ni wọ́n kọ́lé lé lórí wọ́n ní ká tó wí ká tó fọ̀ wọ́n ní arákùnrin ti gbé búdòzà dé o ó ti gbé katakata tó ń wọlé ó bẹ̀rẹ̀ sí ní wọlé bó ṣe ń wọlé ló ń wó gbogbo nǹkan làwọn aráàlú yìí ni wọ́n bá jáde tí wọ́n fi ẹ̀rúnú hàn wọ́n ní kí ni wọ́n ṣe léyìí sí wọ́n ní bí arákùnrin yìí ṣe gbéra nìyẹn ó wá padà sí Nasarawa ó lọ kó àwọn Fúlàní tí wọ́n bẹ nínú aṣọ ìjọba àwọn ọlọ́pàá ni wọ́n pè ṣùgbọ́n Fúlàní ni gbogbo wọn ló na Nasarawa ó lọ kó wọn wá sí Owódé ní mọ́tò spare part wọ́n ní àárín ọjà ni àwọn ìgòdògbòdò tí arákùnrin Akeem Àríyọrí yìí tó inú ọjà ni àwọn tó kó wá ti ń yìnbọn wọ́n yìnbọn pa ọmọ 6 nínú ọjà yìí eléyìí tó tún wá dùn wájú nígbà tí mo gbọ́ wọ́n wá jẹ́ kó yé wa wípé lẹ́yìn ìgbà tí wọ́n pa àwọn ènìyàn yìí tán wọ́n ní ìgbéta àwọn èèyàn pariwo wípé ó ti pààyàn ó ti pa àwọn ènìyàn àwọn ológo ọmọ tí ìyá tó ti ṣiṣẹ́ jìyà tí wọ́n ti ṣẹ́gi tí wọ́n ti ṣe oríṣiríṣi nínú bí Nàìjíríà ṣe háàdì tí wọ́n tọ́ ó pa wọ́n lójijì àwọn ọmọ tó yẹ kó da sẹ́nítọ̀ àwọn ọmọ tó yẹ kó da ọ̀nọ́rẹ́bù àwọn ọmọ tó yẹ kó di gọ́fúnà àwọn ọmọ tó yẹ kó di pírẹ́sídẹ̀ǹtì ọjọ́ ọ̀la pé Àríyọrí ó ti pa wọ́n o wọ́n ní arákùnrin náà wá fi gbé bọ̀dù pé òun ò pààyàn o pé òkú àwọn ọmọ ẹyẹ àwọn cultist ni wọ́n kó sínú kásikẹ́ẹ̀tì o pé kì òun ò pààyàn o ẹ̀yin ènìyàn mi wọ́n la arákùnrin yìí tú sẹ́ o àwọn ènìyàn yìí ní láti wá lọ sí mọ́ṣúárì ibi tó kó òkú àwọn ọmọ yìí sí láti wá máa fi wọ́n wọ̀n lẹ́yọ kọ̀ọ̀kan wípé ẹni tó parí ẹ̀yin ènìyàn mi ẹ dákun ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó dọ́wọ́ àwọn ìjọba wa ká béèrè lọ́wọ́ wọn pé ṣé bẹ́ẹ̀ ṣe máa sọ ẹ̀mí wa nù lójoojúmọ́ rèé à ń pè ọ̀rọ̀ náà lówè ó ń láàárọ̀ nú à ń sọ pé ìjọba ò kí ẹ̀ nípa láìfù wa mọ́ ṣé bẹ́ẹ̀ lórí ẹ bá mi share ètò yìí ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ wọn kó tún fojú rí ohun tí Akeem Àríyọrí tó ṣe pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ Fúlàní tó lọ kó wá láti ìlú Nasarawa so ìyẹn ti fi hàn pé ẹni tó ń jẹ́ Akeem Àríyọrí fún ara ẹ̀ gan Fúlàní ni because èmi believe pé ọmọ Oòduà ọmọ Yorùbá ò gbọdọ̀ ṣerú ẹ̀ kó lọ kó ọlọ́pàá wá pé kó wá máa yìnbọn láàrin ọjà ṣe ti rí pé Yorùbá àti ẹ ti rí pé ilẹ̀ wa ti dilẹ̀ tó jẹ́ pé kò sí olùṣọ́ kankan mọ́
wọn ò dẹ̀ bẹ̀rù láti ṣe anything. ẹ̀yin ènìyàn mi mo lérò pé ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní South Africa. ṣé ẹ mọ̀ pé bí wọ́n ṣe ń ṣe nílùú wa lọ́hùn wọ́n wá practice ẹ̀ ń bí láti wá jọba ọba Ìgbò nílùú wọn mi. ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ìbọn náà fi ń lé gbogbo foreigner tó bá rí báyìí tó bọ́jọ́ ọmọ Nàìjíríà ìbọn ni wọ́n fi ń lé kiri. wáì tó fi rí bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó yé wa pé ìlú wa láti lè máa ṣe gbogbo nọ́nsẹ̀nsì yẹn pé ìlú wọn bí wọn ò fàyè gbà á. mo yà bàrà síbẹ̀ yẹn nìyẹn o látàrí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa nílé wa nílùú wa nílẹ̀ wa ni mo ṣe ń sọ fẹ̀yìn ìjọba wa pé ṣé bá ṣe máa ṣeré ṣé ilẹ̀ wa ti wá di pé anybody ló kọ̀ lè wọbẹ̀ kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pa wá bó ṣe wù ú. níbi tí àwọn ìlú kan ti ń dáàbò bo àwọn ọmọ wọn. ẹ̀yin èèyàn mi ẹ bá mi share fídíò yìí. àwọn òbí yìí wọ́n inú ìdààmú ńlá. ẹ wo bí Nàìjíríà ṣe àkẹ́dẹ̀ tọ́mọ láti kékeré kẹ́ẹ̀tọ́ dàgbà kí wọ́n dẹ̀ fìbọn pa lọ́sọ̀kò òru kan báwo ló ṣe máa rí lára yín. ṣé bí wọ́n ṣe fẹ́ máa ṣe wá lọ rèé. ẹ share fídíò yìí ẹ̀yin èèyàn mi màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa. màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ wo fídíò yìí. màá dẹ̀ fẹ́ kẹ́yìn náà fi kọ́mẹ́ǹtì yín sí abẹ́ comment section kí gbogbo àwọn èèyàn tó bá wo fídíò yìí káwọn náà lè rí ẹ̀dùn ọkàn yín sí nǹkan tẹ́ ẹ wò yìí. ẹ̀yin èèyàn mi ẹ wo fídíò yìí. ohun tó ń ṣẹlẹ̀ báyìí ohun tó ní agbára púpọ̀ mà ní ohun tó ń ṣẹlẹ̀ báyìí ohun tó le púpọ̀ gidi mà ní ṣé ẹ ti rí ohun tó ṣẹlẹ̀ nìyí wípé gbogbo abiyamọ ayé Ọlọ́run má jẹ́ ká fi ojú sunkún ọmọ o. nípa ọ̀rọ̀ Owódé onírin Mutos Capat. àwọn náà máa wà wájú ẹyin bí kọ̀ọ̀bù wọn ló máa wà àwọn náà máa lead tó máa wà wájú ìwọ máa wà nínú mọ́tò ẹ̀ máa kọ́ fábọ̀. ohun tó ṣẹlẹ̀ ní Owódé onírin Mutos Capat ní ọjà Owódé ní ìlú Mile 12 òun ni wípé ní ìgbà tí arákùnrin tí a ń pè ní Akimu Àríyọrí tí ó kó àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn ọmọ ọ̀ta pẹ̀lú àwọn ajagunbalẹ̀ wá sínú ọjà Owódé láti wá nítorí ọ̀rọ̀ ilẹ̀ tí wọ́n dẹ̀ ní wọ́n kó ọlọ́pàá wá láti Nasarawa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn fún àwọn ará Owódé tí wọ́n pa ènìyàn 6 ní ìfọ́nàfọ́sù ní àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n ń retí àwọn òbí ń retí pé kí iṣu ọmọ jiná fún àwọn jẹ nísìnyí àwọn òkú àwọn ọmọ yẹn láti ṣe àfihàn rẹ̀ pẹ̀lú àwọn ènìyàn yìí ní ogunlọ́gọ̀ àwọn ẹ̀mí tí wọ́n gbà ṣé ẹ ti rí báyìí gbogbo ọ̀rọ̀ tí Mr. Akimu Àríyọrí pa nípa àwọn ọmọ yìí òun nìyí ẹ ti rí báyìí ẹ ti rí báyìí. tí mọ́tò ọlọ́pàá yẹn jáde náà ló lè fẹ́ ẹ láti kọ́ fà. báyà ni mò ń sọ. láti fi ìdí òdodo múlẹ̀ lórí àwọn ọmọ tí wọ́n pa nínú ọjà Owódé tí ogunlọ́gọ̀ àwọn ènìyàn sọ pé bóyá òtítọ́ ni àbírọ́ ni òkú àwọn ọmọ yẹn ni a ṣe àfihàn rẹ̀ yìí fún gbogbo àwọn ènìyàn wípé ọmọ tí wọ́n pa ni wọ́n fẹ́ lọ sin yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìdájọ́ òdodo kò gbọdọ̀ lọ láláìṣẹ lórí àwọn ọmọdékùnrin yìí a tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá wípé wọ́n ṣe é púpọ̀ fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn láti jẹ́ má jẹ́ kí ìyà kó jẹ àwọn ọmọ yìí ẹ ṣé gan bí nǹkan bá ti tó ń lọ àmì tó máa fi tó yín létí ẹ ṣé púpọ̀. tó bá ti rẹ̀ yẹn sọ kẹ́lẹ̀ mi gbà. Hello ẹjẹ dúró dé ẹni sùúrù jáde. lórí kan ní Ọwọ́ Olúwa TV lóhun tí à ń sọ fún yín. ó yá jókòó.
ohun tó ń ṣẹlẹ̀ báyìí ní ọwọ́ ni wípé nípa ìrìn àjò àwọn ọmọ tó kú ní ọjà Owódé Motor Spare Parts tí à ń sọ wípé arákùnrin Akeem Àríyọrí tí ó kó àwọn ọlọ́pàá wá láti Nasarawa tí ó ń sọ nípa wípé òkú àwọn ọmọ ẹyẹ wípé ni wọ́n kó wá sí ọjà Owódé láti fi di ìwádìí múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo òun ni arákùnrin Akeem Àríyọrí tó kó àwọn ọlọ́pàá wá sí ọjà inú Owódé pa àwọn ọmọ mẹ́fà. Òkú àwọn ọmọ yẹn nìyí, ẹni àkọ́kọ́ òun nìyí nínú òkú àwọn ọmọ yẹn, ẹni ẹlẹ́ẹ̀kejì nìyí nípa òkú àwọn ọmọ yẹn. Gbogbo abiyamọ ayé ká máa gbàládùra wípé gbogbo ọkàn tó bímọ kó má fojú sunkún àwọn ọmọ, kí ènìyàn kan kó dẹ̀ wò sùnsùn kó dẹ̀ mí àwọn ìwé ní ègbodò ní àwọn ọmọ tí òbí ti rò wípé tó bá di ọjọ́ alẹ́ àwọn ni ó máa jẹ́ aṣọ ìbora fún àwọn, kẹ́nìkan dẹ̀ wá wò sùnsùn kó dẹ̀ ní ọfà confidence nítorí ohun tó ń bọ̀ wá tán nílé ayé lásán, nítorí ọ̀rọ̀ ilẹ̀, kó dẹ̀ wọnú ọjà kó bẹ̀rẹ̀ sí ní yìnbọn kó pa ọmọ lọ́mọ ní ìfọ́nàfọ́sù ní ìpakúpa. Òkú ẹnì kẹta tún lélẹ́yìí tó jẹ́ ara wọn, òun tún nìyí, lára àwọn òkú ọmọ yẹn tún nìyí. Òkú mi tún bọ̀ nísìnyí tí wọ́n tún gbé bọ̀ ní Lagos State, ní ìlú tó níjọba tó dẹ̀ tó ní òfin lábẹ́ àṣẹ ohun tí a wà nísìnyí. Ẹ tún wo òkú ẹlẹ́ẹ̀karùn-ún, òun nìyí, òkú méjì ló wà ní bíbáyìí, òkú ọmọ méjì ló wà ní bíbáyìí nísìnyí. Ẹ wò ó, kí Ọlọ́run má jẹ́ ká fojú sunkún àwọn ọmọ wa. Ẹ wò ó, ṣé ọ̀dájú ni ká pe eléyìí ni àbí irú ènìyàn wo nìyí? Òun nìyí. Ẹ wò ó, ẹ wò ó, eléyìí béèyàn bá jẹ orí ahun ó máa ké. Yorùbá sọ wípé Yorùbá ní tó bá láyà kó ṣìkà, àmọ́ tó bá rí kúgà kó sòtítọ́. Arákùnrin tí ó wà nínú mọ́tò yìí ni wọ́n ń gbé lọ sí Ìkálẹ̀, ọmọ bíbí ìlú Ìkálẹ̀ Ìlàjẹ ni. Wọ́n ní ọmọ kékeré tí ọmọ yẹn bí nìyí, arábìnrin ìyàwó ọmọ tí wọ́n padà yìí, tí Akeem Àríyọrí tó ní confidence láti torí ọ̀rọ̀ ilẹ̀. Ẹ wo àwọn ọmọ kéékèèké, àwọn nìyí, àwọn ọmọ ọlọ́mọ. Ó wá ń parọ́, ó ń pe àwọn ọmọ yìí ní ẹyẹ. Wọ́n fẹ́ yí òfin padà ní Lagos State. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ bàbá wa CP ọ̀gá ọlọ́pàá pátápátá wípé wọ́n mú ọ̀rọ̀ yìí ní òdodo. Inú wa dẹ̀ dùn pẹ̀lú ọwọ́ òfin tó fi mú ọ̀rọ̀ yìí. Ọ̀gá ọlọ́pàá ń sọ wípé ìran ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láláì jìyà. Ó ní gbogbo àwọn tó hùwà yìí pé gbogbo pátá ló máa fojú balẹ̀ ẹjọ́. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé wọ́n ti kó àwọn ọlọ́pàá náà wá sí ilé ẹjọ́, wọ́n ti wà ní rìmáìndì báyìí. Àmọ́ láti fi ìdí ìdánilójú múlẹ̀ fún gbogbo Lagos State àti gbogbo ọmọ Nàìjíríà wípé
arákùnrin Akeem Àríyọrí kò gbúdọ̀ lọ láláì fèsì ìdájọ́ òdodo. Kéèyàn pa ènìyàn ní ìfọ́náfọ́sù kó pa ènìyàn 6 ẹ tún wò ó ara àwọn òkú yìí ni wọ́n tún gbé bọ̀ yìí. àwọn ọmọ yẹn wà bẹ́ẹ̀. ẹ tún wò ó gbogbo bí a ṣe ń sọ nígbà yẹn tí à ń pariwo fún Lagos State Government wípé nǹkan ṣe àwọn ará Owódé, wọ́n dá àwọn ará Owódé wọ́n dẹ̀mí wọn légbodò, wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ ní ìfọ́náfọ́sù. Ẹ rí wọn kí ọmọkùnrin bí ọmọ báyìí pẹ̀lú ìyàwó, ẹ wo ọmọdún bíi 7, ẹ wo ọmọdún bíi 3, ẹ tún wo ọmọ ìkókó lára àwọn tí Akeem Àríyọrí tó pèrè ní land grabber fún Lagos State, lára nǹkan tó ṣe fún àwọn ará Ọ̀jànú Owódé. Inú ọ̀fọ̀ ni àwọn ará Owódé wà, gbogbo abiyamọ ayé, nítorí tọlọ́run ni ohun tàbí ṣe èyí ni wípé kí ẹnìkan kan má rò pé òun lágbára ní orílẹ̀-èdè yìí. Ìdájọ́ gbọ́dọ̀ ṣe kí ni, ó gbọ́dọ̀ fi ìdí hàn, ìdájọ́ òdodo. Òun nìyí báyìí ẹ ti rí eléyìí ní General Hospital ní Ìkòròdú ní Èbúté, ṣé ẹ ti rí báyìí. Ara ìyàwó ọ̀kan nínú àwọn ọmọ ló kú, àwọn tó kú nìyí. ẹ ti rí báyìí. Tilẹ̀kùn ó ti yẹ o lè lé jókòó lórí àti lè kọ́fà ni o, dúró báyìí, dúró wọlé, máa yọrí síta. Ọlọ́run kó má fi iná ọmọ jó wa, kí Ọlọ́run kó má fi iná ọmọ jó wa o. Nípa ìrìn àjò tí à ń sọ yìí, nípa ìrìn àjò àwọn ọmọ tí wọ́n pa nínú ọjà Owódé tí wọ́n ní àwọn ọlọ́pàá yìnbọn fún, òkú àwọn ọmọ yẹn nìyí òní wọ́n ẹ̀sẹ̀ fẹ́ lọ sin. Ọmọ 6 tán nínú ọjà kan ṣoṣo. Àwọn ọmọ tí àwọn òbí ti ronú wípé ní ọjọ́ alẹ́ kí wọ́n wá ṣe fún àwọn jẹ. Kéèyàn dẹ̀ torí ọ̀rọ̀ ilẹ̀ àti ohun tí ó máa jẹ kó má ronú àtúbọ̀tán. Sọ̀rọ̀ mi ti ń yé, kó dẹ̀ yìnbọn fún àwọn ọmọ ọlọ́mọ. Ẹ wo òkú 7 sí 6. Òun nìyí, òun ni àwọn mọ́tò tí ambulance tò lọ tí wọ́n ń tẹ̀lé wọn yìí. Nítorí tọlọ́run a tó fi àsìkò yìí ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa CP tí Ọlọ́run tó bá wa sọ di ẹni ìgbéga. Bàbá aláàánú àti olótìtọ́ ènìyàn ni bàbá yìí jẹ́. Bí kò bá sí ti bàbá yìí ní ọ̀gá ọlọ́pàá, Ọlọ́run ìdájọ́ òdodo ìbá ti ṣẹlẹ̀ fún àwọn ọmọ yìí. Adúpẹ́ pé wọ́n ti ṣe àwárí àwọn ọlọ́pàá tó hu ìwà láabi yìí, wọ́n ti wà ní remand, wọ́n dẹ̀ ti wà ní kóòtù báyìí. Ẹ wo nǹkan, Yorùbá wípé tó bá lọ́yà kó ṣèkà, orí tó bá rántí kú gà kó sòtítọ́. Irú ìrìn àjò wo leléyìí nílùú tó ní ọba tó ní ìjòyè, ní ìlú tó ní òfin? Kí ni ìbá ṣẹlẹ̀? Kí ni wọ́n ṣe fún yín lórí ọ̀rọ̀ pé à ń jà sí ọ̀rọ̀ ilẹ̀? Ẹ wòran, ẹ wo òkú àwọn ọmọ ọlọ́mọ tó ṣe sùn lọ. Ó dà fi ṣe àfihàn yìí fún gbogbo Lagos State àti fún ilé ni wípé kí wọ́n lè mọ̀ pé lótìtọ́ àti ní òdodo òun ni ohun tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí láti pàṣẹ àwọn ọlọ́pàá wa. Òun nìyí, arákùnrin Akeem Àríyọrí, òun ló kó ọlọ́pàá wá láti Nasarawa nítorí pé ó fẹ́ gba ilẹ̀ nínú ọjà Gbàjọwọ́ motor spare parts. Ó wá ní òru ní láṣẹ nínú àwẹ̀ láti wá demolish Owódé. Lẹ́yìn èyí ló tún kó àwọn ọlọ́pàá wá tí wọ́n wá yìnbọn fún àwọn ọmọ ọlọ́mọ láti pa wọ́n ní ìfọ́náfọ́sù. Gbogbo bí ìrìn àjò ìsìnkú àwọn ọmọ náà ṣe máa lọ àti gbogbo ètò yìí, òun la fi ṣe àfihàn rẹ̀ yìí. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa ká lọ. Ẹ ṣé, òkú ẹni àkọ́kọ́ ni a ṣe àfihàn rẹ̀ yìí nínú ambulance tó jẹ́ white yìí. Pósí 2 ènìyàn 2 ló yẹ ó wà ní inú rẹ̀. Òun nìyí.
nínú ambulance eléyìí náà ènìyàn méjì ló tún wà nínú eléyìí náà ó jẹ́ mẹ́rin. ìbọn ní ọ̀pẹ lọ́sí o Akeem Ariyori ìbọn wọn ẹgbẹ́ o. òkú ẹnì karùn-ún òkú ẹnì karùn-ún òun náà sì wà lẹ́yìn. àwòrán àwọn ọmọ tí wọ́n pa àwọn nìyí ẹ wo àwòrán yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wo àwòrán yẹn ní ẹyọ kọ̀ọ̀kan àwòrán yẹn nìyí ẹ ti rí wọn àwọn ọmọ tí wọ́n pa nìyí. gbogbo abiyamọ tó bímọ ló ń ronú pé kóun jèrè ọmọ ẹ rí ibi tí àwọn ọmọ ọlọ́mọ yọrí ìrìn àjò wọn sí lórí ọ̀rọ̀ pé a fẹ́ gba ilẹ̀ a ò gba ilẹ̀ òun ni ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ bọ́ sí ní ìfọnáfọsù báyìí ẹ ti rí ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n ń ṣe ìdárò àwọn ọmọ ọlọ́mọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tí wọ́n pa wọn nípakúpa. Sàárà ni ó máa kú tọmọtọmọ àti ìdílé ọmọ yìí jẹ́ ìgbésẹ̀ ayé. ìtọ́jálẹ̀ ìtẹ́bítẹ́bí ẹ̀ ló máa kó nù ẹ̀ pẹ̀lú ìtọ́jálẹ̀. ó máa ṣiṣẹ́ ó máa a mọ̀ pé ó ti kọ̀ọ̀kan ajé lágbára Ọlọ́run. mo jẹ́ wíyẹn ló máa ṣe fún ẹ. Inshallah ọ̀dà yìí rí bẹ́ẹ̀. ó ti di aṣọ rí oyin wà. máa payá wọn. kò lè bọ́ ń bẹ̀. ẹ ti rí àdúrà tí àwọn ènìyàn ṣe fún Àríyọrí báyìí. Ó lé o ohun tó ń ṣẹlẹ̀ yìí ohun tó burú gbáà ní Lagos State ni ohun tó ń ṣẹlẹ̀ yìí kí ènìyàn torí ohun tí ó fẹ́ jẹ kó má ronú àtúbọ̀tán àwọn ẹlòmíì rárá kó dẹ̀ torí ilẹ̀ àti ọrọ̀ ayé kó gbẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ. ohun tá à ń sọ lákòókò yìí ni wípé Yorùbá ní tó bá láyà kó ṣèkà tó bá rántí kúgà kó sòtítọ́ kí ní gbẹ̀yìn ẹni tó ṣerú eléyìí kí ló rò yìí pé ó lè gbẹ̀yìn tòun náà àwọn ọmọ ọlọ́mọ tó jẹ́ wípé òbí ń ronú pé wọ́n ń bọ̀ wá láti wá ṣe oúnjẹ ọmọ fáwọn nǹkan tó lágbára ni èyí béèyàn bá jẹ orí ahun dandan ni kókè kò sí bí o ṣe máa ní woman feeling tó máa débí lẹ́nìí tí omi ò dé bọ́ lójú ẹ kéèyàn pa ènìyàn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn ọmọkùnrin ní àwọn ọmọ kéékèèké tí òbí ti rò wípé tó bá di ọjọ́ alẹ́ kí wọ́n jẹ aṣọ ìbora fóun kéèyàn dẹ̀ kú òṣùṣùn kó kó àwọn ọlọ́pàá wá sínú ọjà Owódé láti wá pa àwọn ọmọ ọlọ́mọ ẹ wo òkú ènìyàn bí ìgbà tẹ́ bá ní wọ́n kó ẹran sí inú mọ́tò nínú ambulance eléyìí nísìnyí òkú àwọn ọmọ méjì pẹ̀lú pósí ọmọ mélòó òkú méjì lèyí ẹ ti rí báyìí ambulance tí ó tún wà níwájú yìí tó jẹ́ ti white yìí another òkú ènìyàn méjì ní again tún nìyí nínú ilé ayé yìí asán nílé ayé ẹ wo bí nǹkan ṣe ń lọ lẹ́yìn àfihàn àwọn òkú mẹ́rin tí a ti fi ṣàfihàn wọn yìí òkú mi tún lélẹ́yìí
ẹ tó rí òkú mi tún nìyí. Wọ́n ní àwọn ẹbí ti gbé òkú kan lọ sí ìlú Ondo State ní Ìkálẹ̀. Ẹ rí bí àwọn abiyamọ ìlú wo ni wọ́n gbé òkú yẹn lọ? Wọ́n ní Igbó Tako òkú kẹfà, òkú ènìyàn mẹ́fà òun nìyẹn ẹ ti rí. Àwọn ọmọ tí wọ́n kí rú tí wọ́n kí sọ̀rọ̀. Àwọn ọmọ tí wọ́n kí rú dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, báwo ni arákùnrin ṣe jẹ́ sí yín? Ẹ̀gbọ́n mi ló jẹ́ first born wa ni. First born wa ni. First born yín? First born wa ni lórúkọ mi. Kí lorúkọ yín sà? Rílíwà lórúkọ mi, Adéoyè. Rílíwà Adéoyè. Báwo ni arákùnrin ṣe jẹ́ sí yín? Ẹ̀gbọ́n mi ló jẹ́ àkọ́bí wa ni. Iṣẹ́ wo ló ń ṣe nínú ọjà Owódé? Ó ta pàtì Owódé ni. Ó ta pàtì ní Owódé ni. Ó ta pàtì ní Owódé. Àwọn wo lẹ gbọ́ pé wọ́n yìnbọn fún ẹ̀gbọ́n yín? Àwọn Àríyọrí Akíìmù. Àríyọrí Akíìmù. Ẹ ṣe ẹ má bínú because bí arákùnrin yẹn ṣe ń sun ẹkún kò jẹ́ ká lè gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ lọ títí. Àwọn ẹbí arákùnrin tó wà nínú ambulance yìí nìyí. Nínú àwọn mẹ́fà tí àwọn ọlọ́pàá pa nínú ọjà Owódé, ara àwọn ẹbí wọn ìkan ló sọ̀rọ̀ yìí nínú òkú àkọ́kọ́. Òkú márùn-ún míì tún wà ní ẹ̀yìn lẹ́yìn àwọn ọmọ yìí. Òun lẹ̀ ń rí àwọn ogúnlọ́gọ̀ àwọn ènìyàn yẹn ẹ ti rí. Àfihàn òkú àwọn ọmọ tí arákùnrin Akeem Àríyọrí tí ó pa nínú ọjà Owódé, òun là ń ṣe àfihàn wọn yìí o ẹ ti rí. Ohun tó le ni èyí o, ìròyìn tí abiyamọ ò gbọdọ̀ fi etí gbọ́. Ó le ìròyìn tí abiyamọ ò gbọdọ̀ fi etí gbọ́. Òun ni ìròyìn eléyìí. Gbogbo abiyamọ ayé a ò ní fojú sunkún ọmọ o. Ẹ gbọ́ bí àwọn abiyamọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ jáde. Ìròyìn tí abiyamọ ò gbọdọ̀ fi etí gbọ́ ni ìròyìn eléyìí le púpọ̀. Òkú tí àwọn ọlọ́pàá pa nínú ọjà Owódé obìnrin Mutos Spare Parts, àwọn òkú yẹn nìyí. Àríyọrí tún pa irọ́ wípé òkú àwọn ọmọ ẹyẹ òun ni wọ́n lọ kó wá sínú ọjà Owódé. Àwọn ará Owódé tí àwọn ọlọ́pàá pa nìyí. Òun nìyí. Ambulance àkọ́kọ́ tí a ti àfihàn rẹ̀ yìí, òun ni òkú àkọ́kọ́. Òkú kejì wọ́n ti gbé yẹn lọ sí ìlú Ìkálẹ̀ ní Igbó Tako. Òkú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nínú white ambulance yìí. Ṣé ẹ ti rí? Bí a ṣe ń ṣe àfihàn rẹ̀ láti àtàárọ̀, ẹ ti rí àwọn òkú yìí. Ẹ ti rí pósí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nínú ambulance yìí white tó lọ. Ambulance tó tún jẹ́ black yìí, pósí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún wà nínú òun náà ẹ tún rí.
ó di pósí 5 pósí kẹfà wọ́n ti gbé ẹ̀ lọ sí Èkìtì ẹ ti rí nǹkan báyìí. gbogbo àwọn tó pa wá lọ́mọ Ọlọ́run á pa ọmọ gbogbo wọn àtúbọ̀tán wọn ò ní dá o. ẹ ti rí. gbogbo abiyamọ ayé ẹ ò ní fojú sunkún ọmọ o ìgbà tí iṣu ọmọ máa jiná fún gbogbo wa a ò ní fi ọmọ wa ṣe àwátì nígbà tó bá di ọjọ́ alẹ́ aṣẹ́ni lórí ò lè ṣẹ́ àwọn ọmọ wa lórí bí ìrìn àjò ẹ ṣe ń lọ nìyí ẹ wo ogunlọ́gọ̀ àwọn ènìyàn ẹ wo òkú àwọn ọmọ kéékèèké lára àwọn òkú àwọn ọmọ yìí ó láti àfihàn àwọn ọmọ tí ìkan lára àwọn òkú yìí bí àkọ́kọ́ nínú ìkan nínú wọn ọmọ ọdún 10 ẹlẹ́ẹ̀kejì ọmọ ọdún 3 ẹlẹ́ẹ̀kẹta ni ọmọ ọdún 2 nínú àwọn ọmọ tí ìkan nínú àwọn ọmọ yìí fi ayé tó fi sílẹ̀ sáyé lọ ẹ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí a nídìí ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí tí a sì ń dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá wípé bí gbogbo nǹkan ṣe ń lọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe òdodo lótìtọ́ àti lódodo. ó jàbọ̀ tí yẹ. ọmọ ìyá mi àgbà. tọ́lẹ̀. ẹ ṣe àti fẹ́ súnmọ́ tòsí ìtẹ́ tí wọ́n ń gbé àwọn ọmọ yìí lọ. òun ló sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ gba ọ̀lọ́pọ̀ yẹn mẹ́fà lówó dé. ọjọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbọ́ ọmọ pọ̀ ọjọ́ náà ló dáràn àdá náà máa fi pa gbogbo ọmọ tó bá bí wọ́n lè sunkún àwọn ọmọ ìlànà máa sunkún òun àtọmọ ẹ̀ lágbára tọ́lọ́ wọ́n ṣe máa jẹ́ nìyẹn. gbogbo ẹni tó lọ́wọ́ nínú ikú ẹ wọn ò ní bọ́nú ẹ o lágbára Ọlọ́run wọn là kúnlẹ̀ abiyamọ ayé abiyamọ ọ̀run gbogbo ẹni tó lọ́wọ́ nínú ikú ẹ wọlé ọmọ
ṣé onímọ̀ Ọlámilékan wọ́n ṣe jẹ́mi ẹlẹ́gbọ̀dọ̀ ní kí wọ́n náà lọ kó lọ ṣèdájọ́ fún ọ láìpẹ́ láì jìnnà ní kíákíá kó lọ ṣèdájọ́ wọ́n ní ìwọ ló ń lọ yìí o. Jáde báyìí, jáde báyìí. Àti bàbá yọrí kò ní kí orí rẹ̀. MS. Súnmọ́ wọn. Hello. Súnmọ́ wọn sẹ́. Súnmọ́ wọn. Engineer. Engineer.
fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn kí ló ń wò sábà tó wọ̀. ọmọ sórí burúkú ni Délé. ẹ ṣe bó ti wulẹ̀ kápẹ́ tó láyé wọn ni a ó pè lọ́rùn jù bẹ́ẹ̀ lọ àmọ́ kádàgbà kádògbò òun ni à ń tọrọ kò kí ṣe bí irú òkú àwọn ọmọ tí a fẹ́ lọ sin yìí òkú ọmọ 6 lẹ́ẹ̀kan ṣoṣo pẹ̀lú arákùnrin Akeem Àríyọrí tí ó gbẹ̀mí àwọn ọmọ náà ní ìfọnáfọsí pẹ̀lú àwọn ọlọ́pàá tí wọ́n ló kó wá láti Nasarawa nítorí ọ̀rọ̀ ayé yìí àti torí ọ̀rọ̀ ilẹ̀ kéèyàn dẹ̀ pa ìdílé 6 lẹ́kún lẹ́ẹ̀kan ṣoṣo ọmọ 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni arákùnrin Àríyọrí yìí ló gbẹ̀mí wọn ní ìfọnáfọsí nítorí ọ̀rọ̀ ayé lásán òun nìyí a ti ń dé ìtẹ́ náà lọ báyìí láti lọ fi eérú fún eérú àti erùpẹ̀ fún yẹ̀pẹ̀ láti lọ ṣe àdúrà ìkẹyìn fún àwọn ọmọ kéékèèké tó dolóògbé yìí ọmọ 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tó dolóògbé òun ni àwọn Owódé Motor Spare Parts tí wọ́n ń ṣe àdúrà fún lẹ́ni láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn gbogbo abiyamọ ayé à ń gbàládùúrà fún yín wípé ẹ ò ní fi ojú sunkún ọmọ ṣé ẹ ti rí báyìí.
bá fẹ́ jà àwọn ló máa parí ìjà ló máa fọ́ wa pé kí la fẹ́ ṣe. àwọn ẹbí àtàrà àwọn ló ń sun ẹkún yìí. báyìí pàtí jọ yẹn tó ti fún ní ibẹ̀ tó bá yẹ kó sì wà lórí bẹ́ẹ̀ náwó èèyàn kó sì padà mọ́ bẹ́ẹ̀ náà kù fún yóò sàbí. Gbogbo abiyamọ ayé a ò lè fi ojú sunkún ọmọ. Ohun tó ń ṣẹlẹ̀ yìí ó gba omijé lójú ọmọdé àti àgbàlagbà, ó gba omijé ní ojú ọkùnrin àti obìnrin. Ẹ wá wo ìrìn àjò yìí bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe sun ẹkún àti ríran wò. wọ́n ní kó máa gbé wọn bọ́ọ̀lù kọ́ mọ́tò balẹ̀ wá.
gbọ́n. Gbogbo ìnira ní àtẹ̀tọ́ mọ̀ pa gbogbo àtàkùnrin àtòkèrè àtọ́ mọ̀ pa rẹ̀. Ìyá kò kọ́fà máa ṣe ń gbé wọn. Wọ́n ti gbẹ́yọ̀ kan sílẹ̀ o. ọkọ tí yín dà nínú àwọn tó wà lẹ́yìn ọkọ yín nìyí ọkọ arábìnrin tí ó ń sun ẹkún lọ́wọ́ yìí òun ló wà nínú kọ́fì nílẹ̀ lẹ́yìn tí wọ́n ní ó ń tọ́ ọmọ kékeré lọ́wọ́ ọmọ oṣù 6 ṣe rí báyìí òun nìyí òkú kìíní òun nìyí òkú kejì òun nìyí òkú kẹta òun nìyí ẹ ti rí bí wọ́n ṣe ń tẹ́ àwọn ọmọ yìí sílẹ̀ ní ẹlẹ́yọkọ̀ kan. Afada. lẹ́yìn òkú mẹ́ta tí wọ́n tẹ́ sílẹ̀ yìí gẹ́gẹ́ bí a ti ń ṣe àfihàn àwọn ọmọdé wọ̀nyí òkú méjì mi tó lé léyìí nínú mọ́tò. ẹjẹ ayọgbó ìjà ká ti síwájú. ẹ̀yin mẹ́rin lẹ́bẹ̀ẹ́ tó mọ́tò eléyìí. Sani kọ́ wá fẹ́lẹ́ nù. Ẹ wo bí ẹ síbùtù ká gbé ẹ síbùtù ká gbé. ọ̀gá bá ní mọ́tò àlè múfù ẹ̀. Bàbá gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn àgbà nínú ọjà Owódé Motors Spare Parts, báwo ni ọ̀rọ̀ yìí gan ṣe rí lára yín pẹ̀lú òkú àwọn ọmọ kéékèèké yìí sà? Gẹ́gẹ́ bó ṣe lára mi bẹ́ẹ̀ni pé àkọ́bí ọmọ mi ló kú bẹ́ẹ̀ ló lára mi torí àwọn ọmọ tí a ń wò ní ọmọ èké ni omi inú wọn tó yẹ pé pé tí ní àwọn òkú tí wọ́n dẹ̀ jẹ́ ní ọkọ̀ sí ọjà tí àwọn ọlọ́pàá lọ rí pàtàkì owó wọn lágbá ọlọ́run àwọn tó pa wọn ọlọ́mà fi ẹ̀jẹ̀ wọn lágbá ọlọ́run ọlọ́mà fi ẹ̀jẹ̀ wọn bí ẹni pẹ́ pé ọmọ mi ló kú sórí lára mi lágbá ọlọ́dẹ̀ yẹ ká ọmọ ẹ̀ ọlọ́run wọ̀ ọlọ́ọ̀bà láńdù lọ yóò jẹ́ kí ó rí ọ̀run wọ̀ ó ní pé kí ni àwọn ọmọ ẹ̀ owó tíyàwó àtọmọ wọn ni ó fi jẹun yẹn wá òbí inú ò tí ì níyàwó nínú wọn tí ó wá láti bomi jẹ́ wá fi máa pa ọmọ ẹ̀ gbogbo ẹbí àwọn tó gbẹ pọ̀ mọ́ ọlọ́ọ̀bà fi máa pa owó wọn lágbára ọlọ́run ikú bá ní gbogbo wọn máa kú lágbára ọlọ́run. ẹ pẹ̀lẹ́ bàbá ọlọ́run á rọ̀ yín lójú á tu àwọn ẹbí àti òkú àwọn ọmọ ìlú ojú iná ńlá ni lótìtọ́ àti lódodo bí ènìyàn. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 1010 Media, no dull am, subscribe sharp sharp.